Good evening, my people. This is your girl, Mashallah Gist TV. I am here with another gist. The Kabiyesi told Queen Naomi that all this olori they have, they're going to be under her, serving her as a queen. That she is the only queen of the source she has. If today is your first time on my channel, can you go straight and press that notification bell so that whenever I post any gist, you can get it. And to my whole subscriber, I say thank you. God will bless you. My name is Mashallah, and I'm always speaking Yoruba and English on my channel. Please make sure you share and like and subscribe. Ní agbára Ọlọ́run, ẹ̀yin tẹ́ ń subscribe sí fídíò mi, òkè òkè lọ́wọ́ yín máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Àmín. Ẹ jẹ́ ká gbọ́ gist tèmi. Kábíyèsí sọ fún Queen Naomi pé àwọn nìkan ni olórí táwọn ní o, wípé gbogbo àwọn tó kù abẹ́ wọn ni wọ́n ti máa serve. Because she's the only legal wife that she has. Bí gist yẹn ṣe lọ ni. Ìgbà tí Kábíyèsí lọ sí book launching, ṣé mọ̀ pé Kábíyèsí sọ pé àwọn ní kingdom, pé oríkọ̀ ayé wọ́n ní nǹkan táwọn míì ní pé iṣẹ́ tí ó wà nínú palace Ọ̀ní kingdom wọ́n ló pọ̀ gan, wọ́n ní obìnrin kan ò lè dá ṣe. Wọ́n ní ìtorí ẹ̀ làwọn fi fẹ́ gbogbo ìyàwó yìí sínú palace pé kí wọ́n wà ní abẹ́ Queen Naomi, pé kí wọ́n máa ṣe àwọn iṣẹ́ yẹn. Wọ́n ní Queen Naomi ní legal wife àwọn ní ìyàwó kan táwọn fẹ́ legally. Wọ́n ní gbogbo àwọn tó kù palace wife ni wọ́n. Wọ́n ní gbogbo àwọn tó kù máa wà ní under Queen Naomi, wọ́n máa serve. Wọ́n ní gbogbo àwọn tó kù máa wà ní under Queen Naomi, wọ́n máa serve Queen Naomi ni. Wípé Queen Naomi nìkan ni legal wife àwọn. So bí irú nísìn tí wọ́n bá fẹ́ ṣe party, ó lè jẹ́ ìyàwó kan ló máa ṣe gbogbo àwọn oúnjẹ, tó máa pe àwọn èèyàn tó máa ní kí wọ́n ṣe oúnjẹ. Ó lè jẹ́ ìyàwó kan ló máa lọ sí ibi tí wọ́n ti ń mú gèlè, ló máa wà ní under yẹn. Ṣé ẹ mọ̀? It's like division of labour. Ṣé ó ti yé yín? But Queen Naomi ló máa fún wọn ní àwọn iṣẹ́ tí wọ́n máa ṣe. Ṣé ó ti yé yín? So nǹkan tí Kábíyèsí mean nìyẹn. And tẹ́ bá rántí ìgbà tí Kábíyèsí ṣe book launching yìí, ṣé mọ̀ pé inú bí Queen Naomi gan, because wọ́n ò mọ nǹkan tí Kábíyèsí mean nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí, nítorí pé the way bí wọ́n ṣe ń pọ́n àwọn olórí ńlẹ̀, nǹkan tán dẹ̀ fi ń sọ gbogbo nǹkan tó ń sọ nítorí olórí Rónkẹ́. Ṣé mọ̀ pé olórí Rónkẹ́ kò pẹ́yìn ni wọ́n lọ sí London láti lọ ṣe coronation King Charles. So ẹ̀yin náà wo gbogbo àwọn nǹkan tí olórí Rónkẹ́ ń ṣe, ẹ máa rí pé iṣẹ́ palace Kábíyèsí lóòótọ́ ó pọ̀, kì í ṣe nǹkan tó yẹ pé èèyàn lè dá ṣe. Ẹ wò ó, tó bá yẹ pé kì í ṣe pé bóyá olórí Rónkẹ́ wà ní palace, is either kí Queen Naomi lọ àbí kí Kábíyèsí lọ. Ṣé ó ti yé yín? So iṣẹ́ yẹn pọ̀ lóòótọ́. So nǹkan tí Kábíyèsí mean nìyẹn pé she is going to be the the queen of the source, and all this olórí will be under her, serving her as Yeyeluwa of Ile-Ife. So ẹ̀yin èèyàn mi, gist tí mo gbọ́ nìyẹn tí mo ní kí n wá sọ fún yín o. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ make sure pé ẹ subscribe sí fídíò mi. Ẹ̀yin tí ẹ dẹ̀ lọ ń mú voice mi tẹ́ fi ń ṣe fídíò, ẹ má ṣe mọ́, ẹ stop ẹ o. Ẹ stop ẹ o, because kò make sense. If you want to share my video, you can share it, but don't be taking my voice. Kẹ wá add àwọn picture, kẹ wá ṣe bí ìgbà tẹ́ pé ẹ̀yin lẹ ń ṣe fídíò, that is not right. So ọjọ́ èní ó máa san ẹ̀yin tẹ́ subscribe, tẹ́ like, tẹ́ share sí rere, àtẹ̀yin tẹ́ subscribe náà. Ọjọ́ èní á san gbogbo yín sí rere o, ní agbára Ọlọ́run. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, share, like
lórí fídíò mi. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò òkè lọ́lá yín máa lọ o ní agbára Ọlọ́run. Mo appreciate yín o. Ẹ̀yin tí ẹ̀ ń wọ́ ọmọ, Ọlọ́run á pèsè fún yín. Ẹ̀yin tí ẹ̀ ń wá iṣẹ́, Ọlọ́run á pèsè fún yín. Ẹ̀yin tí ẹ̀ ń wá visa, Ọlọ́run á pèsè fún yín. Gbogbo nǹkan tí ẹ bá fẹ́, contract tẹ kọ, wọ́n á pè yín. Wọ́n á ní kí ẹ wá defend ẹ̀. Ẹ̀yin tí yín dẹ̀ ló máa jẹ́ lórúkọ Olúwa. Queen Naomi, mo gbàdúrà fún yín o. Ọ̀rọ̀ yín á dayọ̀ o ní agbára Ọlọ́run. Àárín ẹ̀yin àti Kabiyesi kò ní dàrú o ní àṣẹ Olúwa. Irú Nàìjíríà á túbà, á túṣẹ o ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé o. Èmi ọmọ yín ni o. Mashola Gist TV. Please share, like and subscribe. God bless you all.